Hello baba. Jerry time tí mo wà time tí wọ́n máa sáré ni. Time no gree for anybody ni mo wà. Bẹ́ẹ̀ ṣe ní kí n wẹṣẹ yẹn fóṣù kan mi ò ní lè wẹ̀ fóṣù kan sà. Mo kàn ní kí n sọ fún yín ni. Pé so ẹ mọ̀ pé dọ́là ti ráìsì tó bá máa fi wálẹ̀ máa ti gba nǹkan tí mo fẹ́ gbà kó tó di pé dọ́là padà wálẹ̀ sà. In fact ẹ wẹ̀ gbogbo ẹgbẹ́ mi báyìí ni gbogbo ẹ̀ wá báyìí. Gbogbo ẹ̀ ni mo ti tó gbogbo ẹ̀ jọ sílẹ̀ báyìí bó ṣe wà everything. Ẹ sà ẹ má advice mi sà mi ò ní gbọ́ sà. Èmi ò ti ṣọṣẹ lọ́wọ́ yín ebí mi ni mo ní life mi. Ebí mi mo lókun ẹ̀mí mi náà. Kò kan yín náà. Èmi ni mo lókun ẹ̀mí mi náà. Ibi tó bá wù mí ni mo lè gbé gbà lọ. Bó bá wù mí mo lè sá sórí wáyà náà. Ẹ sà ẹ má advice mi sà. Tẹ́ ẹ bá wọ ẹgbẹ́ mi sà tó bá ṣeéṣe fún yín kẹ́ ẹ rí nínú afẹ́fẹ́ sà. Ẹ máa rí wípé mo ti tò àwọn kọ̀ọ̀kan yẹn jọ sílẹ̀ sà. Bí n bá ti wẹ̀ kan tán ni màmá mú kejì sà. Mo fẹ́ sá eré sà. Àmọ́ kò fẹ́ jẹ́ kankan máa lé mi. Mo kò fẹ́ dédé máa wẹ̀yìn láìsí kankan tó ń lé mi. Mo kò fẹ́ dédé máa bẹ̀rù láìsí nǹkan tó ń dẹ̀rù bà mí. Mo kò fẹ́ dédé stood down láìsí nǹkan tó fún mi ní punishment sà. Ẹ má advice mi sà. Nàìjíríà ti advice mi tó sà. Nàìjíríà ti advice mi tó sà. Advice tí Nàìjíríà ti fún mi sà. Kò ní di pé ẹ̀ ń kọ́ ẹ̀kọ́ ilé mọ́ sà. Nàìjíríà máa kọ́ yín lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ fẹ́ kọ́ sà. Mi ò lè gbọ́ràn sí yín lẹ́nu sà. Don't rush. Eh? Don't rush. I should not rush. I should not rush. Bàbá ìjọ máa pè yín padà. Jọ̀tá ló fẹ́ sanwó school ẹ̀ tí màá rush. Tí màá fún ẹ ní ẹ̀ṣẹ̀ ní àwùjẹ, a máa bleed. Don't rush yẹ wo ni yẹ. Báwo ló ṣe dé? Ọjọ́ àti ọya rò bí. Má dòrí ọṣẹ mi kọjá. Má dòrí ọṣẹ mi kọjá. Má dòrí ọṣẹ mi kọjá. Don't rush. I will rush. Don't rush. I will rush. Don't rush. Màá rush. Don't rush. Mo ní pé màá rush. Ṣé màmá ẹ ló fẹ́ sanwó school ẹ? Màmá ló fẹ́ sanwó school ẹ? Ó ṣẹlẹ̀ rẹ́kẹ̀rẹ́kẹ́ Kasala. Don't rush. I will rush. I will rush. Don't rush. I said I will rush. Don't rush. In fact, if there's anything after rush, I will rush. Because Nigeria is rushing. Ọmọ àlè. I got the advice from a madman. Ǹjẹ́ èyí ò jẹ́ bàbá mímọ́ ṣáà mọ̀ náà mi? Ìgbìmọ̀ àkọ́wẹ̀ ni. Ẹ̀kọ́ tí Nàìjíríà wá kọ́ wa báyìí ni wípé tí a bá ti wẹṣẹ kò ní sí jíjẹ kò ní sí mímu. Èèyàn akọ dédé máa sáré láìsí nǹkan tó ń le. Ó dá mi lójú pé kí n tó wẹ sáà yìí tán màá ti lé mú. Tí bá máa fi wẹ sáà kejì tán màá ti mú dání. Tí bá máa fi wẹ sáà yìí tán màá máa lò ó bó ṣe wù mí. Mo lè lọ ra bẹ́ǹsì kí n ra bẹ́ǹsì ọlọ́yẹ. Bá máa fi wẹ sáà yẹn tán President Tinubu gan lè bá mi. Oh, wisdom. Wọ́n fún mi lọ́ṣẹ wọ́n ní kí n wẹ̀ lọ́jọ́ méje mo dẹ̀ wò pé kí n wẹ̀ nígbà kan ṣoṣo. Nàìjíríà is hard. Ìlú le. Bó dẹ̀ ṣe wá lé yẹn náà èmi náà fẹ́ kó mọ̀ pé èmi gan hard. Afẹ́jọ́ máa hard papọ̀. Tí èmi gan bá ti ń hard kó náà máa hard. When you go this way, I go this way. If Nigeria stumble, I stumble. Nigeria stumble and I'm humble. And my humbleness, Nigeria has turned into stupidity. Gbogbo ọ̀nà táwọn máa gbé gbà ní Nàìjíríà la máa fi survive.